ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran kó èèyàn yè. Ajá ọdẹ náà wálé. Ṣe Ẹlẹ, ọ̀rọ̀ nìyẹn. ó kọ yín tí jẹ́. Orúkọ mi ni Àìná Òrosùn. Àìná Òrosùn. Bẹ́ẹ̀ni. Ọdẹ níyìn ni. Ọdẹ ni mí o. Látàbúlé ibo mo ti ń bá yín sọ̀rọ̀ yìí? Láti abúlé ọmọ Àbàtà Oríyọni níjọba Ọ̀dẹ́dá local government. Ìpínlẹ̀ Ògùn lẹ́wà yìí. Ìpínlẹ̀ Ògùn. Ta ni ọkọ yín lọ́dẹ? Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Ẹ làwọn mi. Bàbá tó bí mi lọ́mọ ọdẹ ni. Ọdẹ ni. Wọ́n láti kékeré láti máa ń tẹ̀lé wọn lọ sí oko ọdẹ. Wọ́n ti máa ń mú wa lẹ́yìn lọ sí oko ọdẹ. Lẹ́dẹ̀ ká àwọn lọ́kọ yín níṣẹ́ ọdẹ. Àwọn lọ́kọ yín ń ṣe ọdẹ. Àwọn lọ́kọ mi ń ṣe ọdẹ. Àwọn lọ́kọ mi ń ṣe ọdẹ torí ìgbà tá a ti ń tẹ̀lé wọn láti ní experience lẹ́yìn wọn. Ìgbà tí a máa ń tẹ̀lé wọn gbà yẹn, àwa máa ń rú ẹran tẹ̀lé wọn lẹ́yìn ni. A rẹ̀ ẹran tẹ̀lé wọn lẹ́yìn. But ìgbà tó yá, ó di tí èmi náà gangan fún ara mi tí mo máa ń dá jáde lóru fún ara mi. Ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn mi ò tí ì mọ ìbọn yìn dáadáa. Ọdẹ tèmi máa ń ṣe ń gbà yẹn. Ọdẹ ìgbìn wíwá. Ṣùgbọ́n ẹ gbébọn lọ́wọ́ àbí? Mi ní gbébọn lọ́wọ́. Àtùpà kúùfín ni mo máa gbé lọ́wọ́. Lẹ́ fi máa wá gbìn. Tí màá fi torí bọ gbó lọ, tí màá wọnú gbó lọ, tí màá ṣa ìgbìn kiri nínú igbó. So báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Ta ló wá gbébọn lẹ́yìn lọ? Ìgbà tó yá tó di pé mo ti ń dá lọ sí oko ìgbín, wá ìgbín lọ ṣe. Ó kàn díjọ́ kan ni. Mo ṣe lọ gbé ìbọn dádì mi nìyẹn. Ẹ lọ jí gbé? Mo lọ gbé níbi tí wọ́n gbé sí. Iná mọ́ lọ́pọ̀lọ́ ẹ lọ jí gbé? Mi lọ jí gbé, mo fẹ́ gbé lọ sí oko ọdẹ ìgbín tí mo máa ń ṣe. Wọ́n mọ̀? Wọ́n mọ̀, wọ́n ti sùn. Bí gbìyànjú nǹkan gbé náà ni. Wọ́n ti sùn. Mo ṣe lọ gbé nìyẹn. Mo ṣe gbé lọ sóko tí mò ń lọ nìyẹn. Ìgbà tí mo wá gbé ìbọn wọn lọ, òkété ni mo kọ́kọ́ rí. Òkété? Òkété. Ṣé ẹ sàpá? Òkété ni mo rí, mo ṣe yìnbọn fún nìyẹn. Kò mú mo ṣàpò òkété yẹn. Òkété lẹ kọ́kọ́ fìbọn pa láyé? Òkété ni mo kọ́kọ́ pa. Máa ń gbọ́. Ìgbà tí ó di ijọ́ kejì tí mo dé abúlé, mo tó ṣa ìgbín lọ́jọ́ yẹn náà. Ìgbà tí mo dé abúlé lọ́jọ́ kejì ilẹ̀ mọ́, tí dádì mi ṣe wá sọ pé ta ló gbé ìbọn wọn. Mo lémi ni mo gbé. Wọ́n ṣá nà mí lọ́jọ́ yẹn. Wọ́n nà mí lọ́jọ́ yẹn pé ṣáwọn ní kí n lọ gbé ìbọn níbi tí àwọn gbé ìbọn àwọn sí. Tàbí pé ìbọn wọn ni mo lò ní fún ipa òkété. Wọ́n ṣàbà mi wí pé tí n bá ti ń lọ sí oko pé kí n má máa gbé ìbọn wọn mọ́. Ń bọ̀ lẹ́wọ̀ àti rí bàtà yìí ọmọ fi pa tẹ́ ẹ máa pa. So wọ́n ṣàbà mi wí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ọmọ tó bá ti fẹ́ ya rìn lànà kan yóò rìn. So ìgbà tó tún di ọjọ́ kan lòun tún lọ gbébọn wọn again. Wọ́n ṣàrí lọ́wọ́ mi. Wọ́n ní mi gbọ́dọ̀ gbébọn yẹn lọ, kí n má gbé lọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo ti gbọ́. Mo ṣá wá bẹ̀ wọ́n pé kán jẹ́ kí n gbé lọ. Gbogbo ìgbà yẹn mo lọ gbé náà kámbàdì wọn tí wọ́n ń lò, gbogbo ẹ̀ ni mo ti mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Mo ṣe gbé lóko nìyẹn. Mo tún pọ̀ yà wálé níjọ́ náà. So láti bẹ̀ lọ. Ṣé bàbá náà jẹ́ ń bẹ̀? Àwọn jẹ́ ń bẹ̀ o.
láti bẹ̀ lọ wọ́n ti ń jẹun ọmọ nù. mo ṣe di pé mo èmi náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn nìyẹn. Nígbà tẹ́ ẹ wá ti dọdẹ tẹ́ ẹ ti ń yìnbọn tẹ́ ẹ ti ń dá lóko ọdẹ kí wàá ní àwọn àrírí yín láti ìgbà náà tẹ́ ẹ ti mọ bá yín o lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti pòkété o tẹ́ ẹ wá dòní ní sísẹ̀ntẹ̀lé. Ìrírí pọ̀ o nínú iṣẹ́ ọdẹ o. Àwọn oko ọdẹ tẹ́ ẹ lọ lóríṣiríṣi. Ìrírí pọ̀. Oko ọdẹ tá a ti lọ lóríṣiríṣi. Number one, mi kì í sábà ń dá lọ oko ọdẹ ní a máa ń lọ ní bóyá ní team tá a bá fẹ́ ṣọdẹ òru lọ báyẹn. Ẹnìkan wà tí à ń pè ní Sunday ọmọ ẹyẹ. Àjọ máa ń loko ni. So òun ni èmi àti ẹ̀jọ́ ń rìn jù nínú oko ọdẹ lílọ. So tá a bá dẹ̀ lọ báyẹn oríṣiríṣi ìrírí la máa rí nínú igbó tó jẹ́ nílànà ọdẹ. So ìjọ kan wà tí a jọ lọ oko báyẹn. Òun kálukú ti dẹ náà tiẹ̀ lọ. Kálukú ti gbà lọ́tọ̀ọ̀tọ̀. So mo ṣáà ṣe dẹ náà yẹn lọ. Inú oko tí mo kọ́kọ́ wọ̀ ọ̀yà ni mo kọ́kọ́ bá pàdé. Mo yìnbọn sọ́yà yẹn. Ìbọn ró gbéra. Mo fa ọ̀yà yẹn mo gbé mo kúrò ńbẹ̀. Bí mo ṣe kúrò ńbẹ̀ ibi oko kejì tí mo máa dé ẹran bá la gíláàsì. Irú ẹran wo? Èmi gan ò mọ̀. Mi ìdójú yẹn mọ̀. Ojú kí ni mò ń wò yìí? Ṣé ibi ìwà lè jẹ́ ojú màálù lélẹ́yìí ni àbí kí ni mò ń wojú ẹ̀ yìí? Tó bá gbójú wá yóò tún gbé lọ, bá yá yóò tún gbé lọ. Tó bá dẹ̀kan mo ṣáà wò pé ṣebí inú igbó la wà lóru yìí. N bá nawọ́ ìbọn bá dún gbìrà. Ọ̀run bá dàrú gìrìgìrì gàràgàrà. Gbọ̀yá tó bí ìṣẹ́jú mélòó kan mo dẹ̀ máa kan omi lọ́nà. Ibi tí mo yìnbọn òkè odò ni ibi tí ibi ojú ẹran yẹn wà òkè odò ni. Mo máa tẹsẹ̀ bọ odò kí n tó gun òkè yẹn lọ. Mo ṣe gun òkè yẹn báyìí pé kí n gun bèbè yẹn kí n gun òkè yẹn kí n lè lọ wo ibi tí mo yìnbọn sí. Ejò ni mo gbé ọwọ́ lé lórí mọ́lẹ̀. Irú ejò wo? Ejò ọká. Ejò ọká ni mo gbọ́wọ́ lé lórí mọ́lẹ̀. Ẹ̀yà kì mọ́lẹ̀. Kíre akọ tágìrì ń tejò. Mo kọ́kọ́ sá sẹ́yìn gbìrìgbìrì. Rọ́ lódò. Mo rọ́ lódò torí mo jábọ́ padà sẹ́yìn ni. Ìbọn gan jábọ́ dànù lọ́wọ́ mi sínú omi. Kí wá rèé? Ejò yẹn tó ẹ wò ó tó ìtàn mi. Ràpàtà. Iye mi wá sọ padà pé ṣé bọ́ọ̀dẹ mo pera mi. Mo gbé ìbọn mi. Ejò yẹn ti wá ń lọ wájú. Mo ṣe gbé ìbọn mi mo ṣe fi gé orí ènìyàn pòó. Déédé orí ẹ̀ ló ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn pé kò ra burú ṣe pẹ̀lú mi. So iná tí màá gbé síwájú báyìí mo kàn wo ìgalà ńlẹ̀ ni. Ìgalà tí mo yìnbọn sí. Èmi gan kàn wò pé ìwọ Ọlọ́run torí èmi gangan mọ̀ pé ìgalà mo yìnbọn sí. Mo kàn rí ìgalà ńlẹ̀ tó ti kú ni. Mo sì wá fi aago pé tó di pé mo pè kejì mi yẹn náà mo gbọ́ ọwọ́ tiẹ̀ náà bí tí òun náà ti dẹkú lọ. Mo ṣáà pè kó máa bọ̀ ẹran ti wà ńlẹ̀ o. So kí ló ń pa? Òun náà pa ọ̀yà méjì. Ó pa
ehoro méjì láàrin bí gbogbo tá a fi wọ ọkọ̀ níjọ́ yẹn kò tí ju bóyá bí 2 hours lọ. ìrìn náà tó. a dúpẹ́ lọ́wọ́ inú wa dùn ní ọjọ́ yẹn. ọjọ́ yẹn. ní ti mo ń gbọ́. àárín yẹn ṣe jẹ́ nìyẹn. rere yín àkọ́kọ́ nù. èkejì ńkọ́. èkejì tí ó tún dàbẹ̀ àlòkù kan ní wọ́n ń pè bẹ́ẹ̀ ní sáìdì ọ̀nà Abókèdé sáìdì báyìí ni. lọ́nà díàmù. lọ́nà díàmù. so èmi àti Sunday yìí náà látúnjọ lọ. so abẹ̀rẹ̀ ní dẹ́ko Sunday yẹn ó yìnbọn ó pàgàlà ó pẹ̀tù àṣàdẹ náà mi rí nǹkan kan. ìgbà tó yá aṣárìnà pàdé àjọ sọ̀rọ̀ mi rí nǹkan kan lóun ti yìnbọn sí gàlà òye yóò pa olóhùn pa olóhùn ti pẹ̀tù náà kò sí wàhálà àṣàdẹ kò ìgbà tó di bíi 3:30 lóru mo ṣá gba ibì kan mo ṣe gbabẹ̀ báyìí mo kàn rí ojú ni ó di pòó ó di gbàràgbàrà ṣé mo wá sí ẹran tí mo yìnbọn sí ni látàárọ̀ mo ṣáà rí i pé gbàràgbàrà tí mo gbọ́ yẹn ò jìnnà ò lọ kò sáré yẹn máa lọ n bá súnmọ́ bẹ́ẹ̀ n bá rí i pé ẹ̀tù ni mo yìnbọn sí. ó ti kú. kí n débẹ̀ kò tí kú kò lè lọ mọ́ mo ṣe súnmọ́ bẹ́ẹ̀ báyìí mo ṣáà ṣàìtú pa mo ṣe ṣẹ́tù pa mo kàn tún gbẹ́ gbàràgbàrà ní òdì kejì mi ẹgbẹ́ rẹ̀ ni. ojú tí màá là mo rí pé ẹ̀tù náà ni òun náà kò tún lè lọ mọ́. ṣé ojú kan ṣo mo rí ojú kan mo rí ó bá dẹ̀ tú méjì lọ́jọ́ yẹn tí èmi náà tí mo pa tí ìbọn kó papọ̀. bàkan mo rí èjì wálé. mo ní Ọlọ́run ṣeun. so mo tún wá lóko kan ní Adépégbà mo lóko kan ní àwọn pẹ̀bẹ̀ ní Adépégbà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá náà ni. so mo ṣàbẹ̀ ní dẹ́ko ìgbà mo wá dé ojú odò kan mo wá ní kí n gbẹ̀ wá gbọ̀n mi mo ní kí n tọ́lẹ̀tì. ẹ fẹ́ ṣe gá. mo dé ojú odò yẹn tí mo ń tọ́lẹ̀tì ojú tí mo ṣáà gbọ́ wìrìrìn wo ni mo gbọ́ ní ibi tí mo dẹ̀ gbéná sórí ni. ẹ ti pa. mi pa mo tanná yẹn sórí mo ṣẹ́ ẹnu ẹ̀wà sílẹ̀ ṣẹ́ ẹnu ẹ̀wà lẹ̀ ojú tí màá gbé sí ibi ìdí mi báyìí ó bá dé ju ọká. again. ó dé ju ọká nídìí mi ó ti dé ibi ìdí mi báyìí gbígbà pé ó fẹ́ jẹ́ ìgbẹ́ tí mò ń yà ní bí kò yé mi n bá ṣàṣà sáré dìde nídìí ìgbẹ́ tí mò ń yà ẹ̀rù tẹ̀ tí bá mi kí ló dé ṣe wá wò pé ṣebí ejò ni náà tóbi gan ṣe wá kí n lè súnmọ́ ejò eléyìí torí mo ti fi àdá sílẹ̀ bọ́ọ̀tì mi mú ìbọn mi kò kúrò lọ́wọ́ mi mo ṣe wá ṣẹ̀ṣẹ̀ wá nàbọn sí nìyẹn mo ṣe wá fìbọn gé lórí nìyẹn mo ṣe pa nìyẹn mo ṣe pé ejò yẹn nìyẹn bá mo pa ejò yẹn ilẹ̀kùn wọn á wò pé ṣé wọ́n rán èlé sí mi ni àbí ó wá fún ara ẹ̀ ni àbí àrànsí ni kò jẹ́ àwọn ìṣòro tá a máa ń kò ní òru báyẹn mo tún lọ oko kan náà bẹ́ẹ̀ yẹn mo ṣe dá lọ oko yẹn èmi mo dá lọ oko yẹn ọ̀nà ẹsẹ̀ àwọn koríko ogbó yẹn ti wá fi ó ti lọ mọ́ ojú ọ̀nà mo ń lọ cha mo kàn fẹsẹ̀ gbá nǹkan ní ó kàn dé mo ní ṣé
ọ̀yà láàrin bó ṣe gbéná báyìí ó bá dejò ṣèbí ẹ̀rù ti bà ọ náà bó ṣe ó wá padà ó wá gun igi ó wá yọjú sí mi padà irú igi wo ó fẹ́ bá mi jà igi tó ṣubú sọ́nà igi tó kú báyìí tí ò ga ju kíní báyìí lọ ló bá kọjú lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà ló bá yọjú sí mi mo ṣe gbébọn yẹn mo ṣáà yìnbọn fún ṣèbí yẹn lọ́jọ́ yẹn gbàá yíyìnbọn tí mo yìnbọn sí àárín méjì ni ìbọn ti bá ló bá mú mi lé. so ti géjà ni. kò géjà. kò géjà. ó mú mi lé gbúrúrú tó kójú padà ọlá pé kò gígéjà tí ò géjà kò jẹ́ kó rí bí control dáadáa ní ibi tó ti ní fọ́ọ̀tì yẹn lè control bẹ̀ mọ́. mo já sá padà sí ẹ̀yìn mo ṣe ṣẹ̀ṣẹ̀ wá lọ mú àdá nìyẹn wọn á má dà ẹ lọ rárùn rẹ mú wá ń wò ẹ wá fà padà kò ṣeé súnmọ́ o ṣèbí ó ti di oró gidi o ṣèbí ńlá gidi ni o ṣèbí ńlá gidi ni o ìgbà tí mo wá dúró fún mo rí pé ó rẹ̀ ó ti rẹ̀ nǹkan fún ara rẹ̀ ibi tó sáde ìgbà tó rẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá súnmọ́ wọn ṣe wá gé lórí. ọlágbára o. ó ṣe rí nìyẹn. ìrírí yín kan tó nù. ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé. yàtọ̀ fáwọn tẹ́ ẹ ti sọ fún mi. ọjọ́ tí mi lè gbàgbé tínú mi dùn. tẹ́ ẹ máa rántí. tínú mi dùn jù tí mo sì máa rántí ìjọ́ tí mo bímọ ni tí mo bímọ last born mi. ṣé ẹ ti bímọ tán ni. tí mo bímọ last born tó wà lọ́wọ́ mi báyìí. tọrọ ẹ sì máa tí mo bímọ last born tó wà lọ́wọ́ mi báyìí. máa bí sí. máa bí sí o. so ìjọ yẹn owó pọ̀ lọ́wọ́ mi gbogbo àwọn èèyàn ń wo pé báwo ni a ṣe fẹ́ ṣèkó mọ́ o la ṣe fẹ́ ṣe o ìgbà ó kù ọ̀túnla mi rò pé mo dá ní 5,000 lọ́wọ́ àwọn èèyàn ní báwo la ṣe máa ṣe nǹkan kan mi dẹ̀ nẹ́nìkan tó ń nú ẹbí tó lè sọ pé gba 1 naira ó gba ayé kan á pé owó láyé ṣe ìjà sọ fún àwọn èèyàn pé a ṣèkó mọ́ kò sí wàhálà so ìgbà tó di mo ti bẹ àwọn èèyàn ní ọdẹ àwọn tí àjọ ń ṣe pé mo máa bẹ ọdẹ o so bàbá mi kan wà àwọn pè bàbá aláṣìírí bàbá mi ni àwọn náà pè mí pé báwo ni ṣé mo máa dẹ̀gbẹ́ mo ní àwọn dẹ̀gbẹ́ o àwọn náà kọ́kọ́ kó ọ̀tá fún mi lọ́jọ́ yẹn àwọn ọ̀rẹ́ wọlé wọn kó ọ̀tá lé mi lọ́wọ́ pé kí n gbà pé àwọn fi ràn mí lọ́wọ́ Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí wọn àwọn náà kàn dàgbà àwọn náà yẹ wọn mọ́ so àwọn náà kọ́ta lé mi lọ́wọ́ jọ yẹn so ìgbà tí ó dijọ́ kejì kí n tó ní èmi múra a fi oko yẹn sí à ń pe bàbá kan bàbá dé àga ní sáìdì orílẹ̀ ń bẹ̀ yẹn. Bọ̀dá Rafiu Adé àga. ọ̀dọ̀ ẹ̀ ni mo fi ìgbẹ́ yẹn sí pé kí gbogbo ọdẹ dé sí. so ìgbà tí màá fi dé oko ń jọ yẹn àwọn ẹsẹ̀ àwọn ọdẹ ti pé kódà àwọn ti lóko kí èmi tí mo bẹ̀ wọ́n gbẹ̀. tó o ti dé. kí èmi tó dé gbogbo ọdẹ wọ́n ti lọ sóko láì fún wọn anybody ní anything ìṣètò ohun tó máa lò mí ṣe nǹkan kan fún wọn fún ara kálukú ní kálukú dìde lọ́wọ́ ara ẹ̀ tí wọ́n gba oko lọ ìgbà tí màá fi dé bá wọn nínú oko wọ́n ti pa gàlà méjì ilẹ̀ fún mi wọ́n ti yìnbọn sí ìkẹta wọ́n ń wá káàkiri wọ́n ti pa gàlà méjì ẹ̀tù mẹ́rin kí n tó dé oko láàárọ̀ so ìgbà tí màá fi di bíi 3 fún ara mi ni mo padà sọ fún wọn pé tí wọ́n ti ṣe ó ti tó. so ìjọ yẹn jẹ́ ìjọ tínú mi dùn púpọ̀ pé èrè wà nínú iṣẹ́ ọdẹ tí mò ń ṣe.
ìrírí mi tó dẹ̀ tún jẹ́ inú mi dùn jù nínú iṣẹ́ ọdẹ yìí, ìjọ́ kan wà mo jẹ nìkan ní owó. Mo jẹ ní àwọn gbèsè mo jẹ gbèsè kan adójútì ni gbèsè adójútì ni àfinisẹ̀sìn gbèsè. àfinisẹ̀sìn tí mo fẹ́ san ní àárọ̀ ọjọ́ yẹn ní ìjọ́ kejì tílẹ̀ bá mọ́, ó pẹ́ jù aago 10 mo gbọ́dọ̀ sanwó yẹn, kò sì sí kọ́bọ̀. mo dẹ̀ ní ọta méjì péré lọ́wọ́. Ìyàwó mi kàn jí mi ní bíi 2 toró ti rẹ̀ mí gan, ìkókó yẹn gan ohùn mi lọ. Nítorí pé mo ti sọ lójú ìyàwó mi pé mo fẹ́ san owó kankan bẹ́ẹ̀ tí mo dẹ̀ ti mention pé mo máa ṣe ọdẹ ní òru. Ìyàwó mi ṣe jí mi ní bíi 2 nìyẹn pé dáàdi lágbájá iṣẹ́ ní lọ oko tẹ́ fẹ́ lọ. Ó ti rẹ̀ mí náà, ó ní kí n gbìyànjú kí n lọ. Bí mo ṣe gbé náà nìyẹn, bí mo ṣe ta mọ́ra nìyẹn. N bá lọ gbàràgbàrà ń bá gbé náà gbàràgbàrà. Oko àkọ́kọ́ tí màá dá sẹ̀wọ̀ báyìí, mo kàn gbọ́ táwọn ìyá ń jẹ ní pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Gbóò! Mo fi ìbọn yẹn kó bàbá wọn àti ìyá wọn papọ̀ lẹ́ẹ̀kan náà. Inú mi dùn gan. Mo ní kò tẹ́ ní wàhálà kankan nínú mọ́. Eléyìí ti ká owó tí mo fẹ́ san. Ó tó ti yọ ọ́ lẹ̀. Bá ń bọ̀ nílé. Wọ́n ń pè ibì kan níbi ojú odò Alugi, sáìdì ibi tí mo ti lọ ṣọdẹ yẹn, Alugi ni wọ́n ń pè bẹ̀, inú gbóhùn gbogbo bẹ̀ ń gbà yẹn. Mo ṣe ń bọ̀ gbàràgbàrà mo ṣe rí ọlọ́gẹ̀dẹ̀ lójú ọ̀nà nìyẹn. Ọlọ́gẹ̀dẹ̀ rèé, wòó! Mo ṣe pọ̀ ọlọ́gẹ̀dẹ̀ níjọ́ yẹn nìyẹn. So àwọn ọjọ́ tínú mi dùn dáadáa nìyẹn. Ọjọ́ wo ló le jù nígbẹ̀? Látìgbà tẹ́ ti ń ṣọdẹ. Ẹ ṣé. Lórí ti ọjọ́ tó le jù yẹn, mi sábà ní ìpèníjà pẹ̀lú ẹranko. Tí n bá ní mo ní ìpèníjà pẹ̀lú ẹran pípa, mo parọ́ ni. Mi ní ìpèníjà pẹ̀lú ẹran. Àwọn ohun tó le jù nínú oko, nínú ìgbẹ́ fún mi ni pé kí n wọnú igbó. Torí èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí n bá dẹ̀gbẹ́ lọ lóru, mi kì í tọ ojú ọ̀nà. Torí mi ò mọ̀ nípa pé a wá ń tọnú oko káàkiri, à ń wọ́yà káàkiri, kí n máa wẹ́jú ẹ̀tú káàkiri nínú àárín igbó ni. So tí n bá ti wọnú igbó kan, màá try láti pé ọ̀nà wà ńbẹ̀ o, ọ̀nà ò sí ńbẹ̀ o. Tó bá ṣáà ti rí ààyè díẹ̀ tí mo lè rárí wọnú igbó yẹn, ibi tí igbó yẹn bá ń lọ màá máa dẹ́ lọ ni. So ó wá jẹ́ pé mo máa ń sábà ní ìpèníjà sísọnù sí àárín igbó. Ṣé ẹ sọnù rí ni? Tí màá rá sínú igbó pátá tí n rí. Ìjọ́ wo lẹ sọnù tí ó ní agbára jù? Ọjọ́ tí mo sọnù tó ní agbára jù, wọ́n ń pe ibì kan ní Irunwọn Alágbà. Irunwọn Alágbà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́. Ibẹ̀ láti lọ ṣọdẹ tí à ń wí yìí. Mo ṣáà wọnú igbó yẹn, mo bẹ̀rẹ̀ sí ní dẹ̀gbó yẹn. Torí àwọn ibi tá máa ń dẹ̀gbẹ́, wọ́n kàn lè ṣàdédé pè wá pé alóko níbí báyìí tó jẹ́ pé ibi tá ò dé rí, abúlé tá ò dé rí rárá. Tá bá dẹ̀ ti débẹ̀ báyìí, wọ́n ti sọ pé ọ̀nà ibi báyìí láàdẹ, èmi ń lọ náà nìyẹn. Mi kì í jẹ́ kéèyàn tẹ̀lé mi, kò mọ̀ mí lára kí èèyàn máa tẹ̀lé mi lọ sí oko kí n ṣáà dá rìn. Wọ́n mọ̀ po, ọ̀nà mọ́ mi lára. So ìjọ́ yẹn mo wá ṣọdẹ, mo wá bó ṣe rí igbó kan nìyẹn, mo wá ní igbó yìí ẹran máa wà ńbẹ̀. Bó ṣe torí bọ igbó yẹn nìyẹn. Mo wá torí bọ igbó yẹn lọ títí mo dẹ igbó yẹn lọ. Igbó yẹn mi ì rí rìn tán. Mo wá wò pé ẹran sì ni mi ò rí pa nínú ẹ̀ yìí. Ó yẹ ìgbà tí mi ti mọ ibi tó parí sí, igbó ló lọ sàbìdún tí ó gbogbo ẹ̀rọ ọpọlọ yìí.
jẹ́ kí n padà sẹ́yìn. Mi ì ṣáà rí ọ̀nà padà sẹ́yìn mọ́ torí mo ti jìnnà nínú àárín igbó yẹn. Mi ò rọ́nà padà sẹ́yìn mọ́. Mo ṣáà bí n bá ti já síbí, ibi tí mo ti yọ sí tẹ́lẹ̀ náà ni màá tún yọ sí. Bí n bá ti yọ sí náà màá tún yọ sí. So ìgbà tí ó dàárín kan ó ti rẹ̀ mí, mo ṣáà wà ibi tí mo ṣáà ti ń forí jágbó yẹn káàkiri, ibẹ̀ náà ni mo ti padà rí ẹtu. Bí mo ti padà rí ọ̀nà tí mo gbé báyìí, mo kàn wo ẹtu ni. Mo ṣáà pa ẹtu yẹn, Ọlọ́run ṣáà padà kẹ́ mi nínú igbó yẹn. Mo ṣáà tún wojú ọ̀nà, mi ì rójú ọ̀nà. Ìgbà tí mo dẹ̀ ti rí pé mi ì rójú ọ̀nà, bí mo ṣe mú ẹtu tí mo pa àti àwọn èròjà ọdẹ mi, mo ṣe kólẹ̀ nìyẹn. Mo ṣe gbálẹ̀ ní àárín igbó ńbẹ̀, mo ṣe sùn sínú igbó ńbẹ̀ nìyẹn. Ìgbà tílẹ̀ mọ́, mo sùn sínú igbó ńbẹ̀, àárín igbó ńbẹ̀ mo sùn sí tí ilẹ̀ fi mọ́. Ṣé ẹ gbé bẹ́ẹ̀dì lọ ni? A gbé bẹ́ẹ̀dì lọ. Ìgbà tọ́rọ̀ ti di pé ó ti fẹ́ dàbí bó ṣe rí. Ṣé lẹ́lẹ̀ lásán lẹ sùn ni? Ilẹ̀ńlẹ̀ ni. Ilẹ̀ńlẹ̀ ni, ohun tójú ọdẹ ń rí nìyẹn. Ṣẹ́fọn ọdẹ ní jẹ yín? Ẹ̀fọn kẹ̀. Ẹ̀fọn ẹ̀jọdẹ. Ẹ̀fọn ẹ̀jọdẹ. Ọdẹ tó fi lélẹ̀ tó ní òun lọ inú igbó ti mọ̀ pé gbogbo ohun tí òun bá fèsì lọ, ó kú òun àtẹlẹ́dàá àtọlọ́run ni. Àwọn ejò nǹkan tí máa ń rìn káàkiri. Téjò bá wá a máa pa náà ni, kò lè lánù. Ẹ wá sùn lẹ́ẹ̀lẹ̀. Téjò bá wá pa ni, ejò ò lè lánù. Ibi pẹ́ sùn lẹ́ẹ̀lẹ̀ lóru, bẹ́ẹ̀ni. ibẹ̀ lẹ bá dé. Mo ń gbọ́. Mo sùn lẹ́ẹ̀lẹ̀ náà ni, ìgbà tí ilẹ̀ dẹ̀ mọ́, mo gbẹ́rù mi. So síbẹ̀síbẹ̀ náà, ìgbà tí ilẹ̀ mọ́, mo sánná ní gidigidi kí n tó di pé mo rí ọ̀nà jáde síta nínú igbó yẹn. Aago mélòó lẹ tó rí àyè jáde? Kí n tó jáde, wọ́n ti ń wá mi kiri nínú abà. Wọ́n ti ń pè tán ti ń wu káàkiri ojú ọ̀nà. Wọ́n ti jẹun àárọ̀ darí. Wọ́n ti jẹun àárọ̀ darí. Wọ́n ti ń wu káàkiri ojú ọ̀nà pé bóyá wọ́n ti gbóhùn wọn. Mi ò gbóhùn wọn. Ìgbà tí mo tó dé tòsí abúlé ni mo tó gbọ́ pé wọ́n ṣe ń pè mí káàkiri. Mo ṣẹ̀ṣẹ̀ lọ sínú abúlé kan lọ béèrè ọ̀nà. Torí mo ti kúrò ní gbogbo règbèrègbè abúlé ibi tí a lọ ṣọdẹ. Tẹ̀gbẹ́ jìnnà ju ibi tá a ti lọ ṣọdẹ. Ẹ ti jágbárì. So àwọn ìpèníjà tí mo bá pàdé nínú iṣẹ́ ọdẹ ni. Kì í dùn kó má ro hàn. Ọjọ́ wo ni inú yín ò dùn tó di ọ̀dà nínú iṣẹ́ ọdẹ yìí? Ẹ ṣé. Ọjọ́ tí inú mi ò dùn nínú iṣẹ́ ọdẹ ni ọjọ́ tí a lóko. Ìgbà tá a dé oko yẹn, a ṣọdẹ. Ibi tá a lọ yẹn jìnnà. Ó jìnnà gan kó tó di pé mo kúrò nílé. Mo ní appointment kan pẹ̀lú èèyàn kan. So oko ọdẹ tí a lọ yẹn, òun ni ò jẹ́ kí n make appointment yẹn. A wá lọ sí oko yẹn, ọ̀nà yẹn jìn gan, ó kọjá Abẹ́òkúta sọ́hùn tá a lọ sóko yẹn. Ìgbà tá a dé oko yẹn, ọ̀nà yẹn jìn débi pé a ṣọdẹ mọ́jú níjọ́ yẹn. A rẹ́ran pa. Ẹ̀yin nìkan lẹ lọ? Èmi nìkan kọ́, mo lọ, èmi àti Sunday àti ìkan náà wọn bàbá ọdẹ fún wa la jọ lọ sóko yẹn. So a wá lọ sóko yẹn, a pẹran lọ́jọ́ yẹn. Ibẹ̀ yẹn jìnnà gan. Ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì, wọ́n ní a máa rí àwọn ọ̀bọ pa ní ibì kan. A wá tún gbéra, ó dibẹ̀, èmi àti boy ọ̀rẹ́ mi Sunday ọmọ ẹyẹ la jọ lọ. Wọ́n bá ní a máa fo odò Ògún o.
kí láàfin fodò odò ló lọ rẹ́rẹ́rẹ́ yìí wọ́n bá ní a máa wọ ọkọ̀ onípákó tá a fi bọ́ sí òdì kejì tí ìsìdágbére ńlé ọ̀dà ibi ó bá lè là ń bọ́ ọmọkùnrin a bá bọ́ sí inú alágbálúgbú omi ọkọ̀ kan ṣàgbé wa bọ́ sójú òdì kejì gbọ́ ọkọ̀ bọ́ gbé wa bọ́ sódì kejì kódà ọjọ́ yẹn ọlọ́run ló yọ wá ọkọ̀ fẹ́ dànù sínú omi ńjọ́ yẹn ibi tí ó ti kọ́kọ́ fẹ́ máa ṣe pé kí ni a lọ wá àwọn ẹran tá a wá lọ a tún rí àwọn ẹran yẹn again náà tá a fi padà so irú ọjọ́ yẹn jẹ́ ìjọ́ tí inú mi ò dùn rárá torí pé opportunity owó tí mo nǹkan tí mo appointment tí mo ní tí mo tó jẹ́ pé ẹ fẹ́ gbowó ń bẹ̀ mi ò padà rí ẹ torí ìgbẹ́ ẹ lọ mo padà rí kíní yẹn gbà lọ́jọ́ yẹn ẹ tó wá dẹ̀gbẹ́ ọ̀nà lọ ẹ wá ó jẹ́ ìbànújẹ́ tó ó dùn mí gan lọ́jọ́ yẹn gan pé kí ni géènì mi nínú ibi tí mo wá bá lọ yìí lónìí ó jẹ́ tó bà mí lọ́kàn jẹ́. tẹ́ ẹ bá tún ayé wá níjọ́ mi ṣe é tún yá adé ọdẹ yìí. ọ̀gá wa kódà bí wọ́n bá lọ lu ìbò tó bá débẹ̀ ìlú ìbò tó bá ní wọ́n ń ṣọdẹ ńlò ìbò tí wọ́n bá lè gbébọn fún mi àjọ máa lóko ni o àjọ máa lóko ni o iṣẹ́ ọdẹ yìí mi lè filẹ̀ o èrè pọ̀ ńbẹ púpọ̀. èrè pọ̀ ńbẹ. tó pọ̀ èrè pọ̀ ńbẹ tó pọ̀ gan. ọlágbára o. èrè pọ̀ ńbẹ. bàbá ọdẹ ẹ kọ́ wa ní oògùn bíi méjì nítorí àwọn tí wọ́n ń gbọ́ wa kí wọ́n má jókòó àjòdànù lásán oògùn bíi méjì nínú gbogbo oògùn tẹ́ ẹ mọ̀ oògùn bíi méjì tó dá yín lójú tàdá ẹ kọ́ wa. mo ń gbọ́ yín. oògùn alákọ̀ọ́kọ́ tí mo mọ̀. bẹ́ẹ̀ ni. tí ó dẹ̀ dájú níwájú ọlọ́run alákọ̀ọ́kọ́ fún àǹfààní ẹni tó bá ọmọkùnrin tó bá ní àìsàn tí wọ́n ń pè ní ìpákè ìpákè yẹn máa ń wú sí ẹ̀gbẹ́ itan ọlọ́mọkùnrin ibi ẹ̀gbẹ́ itan kì í ṣe ìpá o ìpákè òun máa ń wú lẹ́gbẹ̀ẹ́ itan. Àníà. A lọ wá àrán ọ̀pẹ agogo tó bá jábọ́ fúnra rẹ̀. Àrán ọ̀pẹ agogo tó bá jábọ́ fúnra rẹ̀ ká rí dájú pé fúnra rẹ̀ ló jábọ́ kì í ṣe pé bóyá àwọn àkọ̀pẹ ló bọ́ sílẹ̀. Tá a bá wá rí àrán ọ̀pẹ yìí a wá lọ jó pẹ̀lú odindin atare kan. Tá a bá ti jó tán pẹ̀lú odindin atare kan a wà á lọ ra ìgò ṣìnáàpù àríjínà a wà á rọ ẹbu sí nínú a wà máa mú ní gàásì kankan lójúmọ́ pẹ̀lú ògo Ọlọ́run kíní yóò yọ dànù lára irú ẹni bẹ́ẹ̀ tí yóò bá fi lò ó ìgò ṣìnáàpù kìíní tó bá róore ọ̀fẹ́ gbà ìgò ṣìnáàpù kìíní yẹn gbọ́dọ̀ kápá ẹ̀ tí ò bá tí wàá tọ̀ dànù tán tí ò tí yọ ìyàmọ́gbẹ̀ tán ó tún lè rí pìtì ẹ̀ pẹ̀lú ìgò kejì pẹ̀lú ògo Ọlọ́run kó tó parí ìgò ṣìnáàpù kejì yẹn yóò lọ pẹ̀lú ògo Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì fún àǹfààní àwọn ìyá wa nínú ilé tábàrọ́bìnrin tí ó bá ní oyún sínú tó dọjọ́ kúnlẹ̀ tó dàbí pé ó fẹ́ ṣe díẹ̀ bóyá bóyá bímọ tán ẹ̀jẹ̀ pọ̀ ju bó ṣe jẹ́ kó rí lọ ẹ̀jẹ̀ yẹn ń bridge tí ó tètè dà kódà kó ṣe hospital ni ẹni yẹn wà nípa dókítà ò tètè kà ẹ jẹ́ ká lọ wá ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ eléwé tútù ká mú ẹ̀kọ́ tútù yìí ká bù díẹ̀ lára rẹ̀ sínú kọ́ọ̀pù kan ká fọ̀
ẹ̀jẹ̀ tí ó bíríìjì jáde lára aláboyún yìí, lára ìyá ọmọ yìí tó bímọ kalẹ̀ tí ẹ̀jẹ̀ ò dá yìí, ẹ̀jẹ̀ yẹn ká wá pò mọ́ ẹ̀kọ tútù tí a fọ́ sínú òkè yìí, ká wá fún ní díẹ̀ mu. Tó bá ti lè gbé kan lásán mu, ẹ̀jẹ̀ yẹn á dá lọ́wọ́ kan. ẹ ṣeun o, kò ní rẹ̀ yín o. Àmín.